a kú dédé àsìkò yìí a kú kó lè dá yóò rọrùn fún wa lágbára Ọlọ́run àmín. Ìròyìn fẹ́lifẹ́li náà ló ń dé sí ojú amóhùnmáwòrán yín láti iléeṣẹ́ wa ìròyìn fẹ́lifẹ́li TV lónìí tí í ṣe ọjọ́rú Wednesday ọjọ́ 21 nínú oṣù keje ọdún 2024. Fúnmi Adénúgà ni oníròyìn. Kẹ́ ẹ tó gbọ́ àwọn mùkúntùn tó wà nínú ìròyìn wa fún tòní, ẹ jẹ́ ká ṣe omi mu náà à ń padà bọ̀. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn fẹ́lifẹ́li ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà ni wọ́n ti yọ owó orí kúrò lórí àwọn oúnjẹ kan tí wọ́n yóò máa kó wọlé láti òkè òkun sí orílẹ̀-èdè wa Nàìjíríà lójúnà láti lè jẹ́ kó dẹrùn fún gbogbo mùtúmùwà kí jíjẹ mímu kó lè di ìrọ̀rùn fún orílẹ̀-èdè Nàìjíríà. Báyìí ni àwọn ọ̀rọ̀ tó jẹyọ nínú ọ̀sẹ̀ tá a wà yìí ní ìgbà tí ìjọba àpapọ̀ tí wọ́n pe ẹ̀ka iléeṣẹ́ ẹ̀ṣọ́ aláàbò tó ń rí sí ibodè ní orílẹ̀-èdè wa Nàìjíríà, èyí Nigerian Customs Service, wípé àwọn oúnjẹ kan wà tí wọ́n gbọ́dọ̀ gbé gbèdéke kúrò lórí rẹ̀, iye ìta mọ̀ sí owó orí àti àwọn owó kan tí wọ́n máa ń san lórí kíkó ìrẹsì, ọkà bàbà bíi jéró, ẹ̀wà àti àwọn oúnjẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ orílẹ̀-èdè Nàìjíríà. Àwọn ọ̀rọ̀ eléyìí tí ìjọba àpapọ̀ sọ rèé láti lè rí dájú ipò oúnjẹ pọ̀ dáadáa lọ́pọ̀ yanturu ní orílẹ̀-èdè yìí kó lè rọrùn fún àwọn mẹ̀kúnnù láti ra oúnjẹ jẹ. Báyìí ẹni tó gbé ọ̀rọ̀ náà léde ni ẹni tó jẹ́ ọ̀gá àgbà ẹ̀ṣọ́ aṣọ́bodè ilẹ̀ wa Nàìjíríà, ọ̀gbẹ́ni Adéwálé Adéníyì, tó jẹ́ ọ̀gá àgbà fún àwọn ẹ̀ṣọ́ aṣọ́bodè tá a mọ̀ sí custom. Òun ló sọ ọ̀rọ̀ náà nínú ọ̀sẹ̀ tá a wà yìí nílùú Àbújá ní ìgbà tó ń jíṣẹ́ ìjọba àpapọ̀ wípé lótìtọ́ àti lódodo ni wọ́n mọ bí bàtà ti ń ta àwọn ọmọlẹ̀ yìí, tí ìjọba àpapọ̀ lẹ̀ sì ń gbìyànjú láti lè rí wípé wọ́n bu òróró ìtura sí. Ọ̀gbẹ́ni Bashiru Adéwálé Adéníyì tó jẹ́ ọ̀gá àgbà àjọ kọ́sítọ̀mù ilẹ̀ yìí wá ní ìjọba àpapọ̀ gbé ìgbésẹ̀ yìí láti lè rí wípé nǹkan dẹrùn fún orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní àwọn oúnjẹ tí wọ́n máa ń kó wọlé bí ìrẹsì, ẹ̀wà, àgbàdo, jéró, ọkà bàbà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, èyí tí wọ́n máa ń ní àwọn pàtó owó kan tí wọ́n san, ní báyìí ọ̀fẹ́ ni wọn yóò máa kó wọlé sí orílẹ̀-èdè Nàìjíríà láì gba kọ́bọ̀ tó yọ lọ́wọ́ àwọn èèyàn ọ̀hún tó ń kó oúnjẹ náà wọlé láti lè jẹ́ kí oúnjẹ pọ̀ lọ́pọ̀ yanturu ní orílẹ̀-èdè Nàìjíríà. Ọ̀kan nínú àwọn tí wọ́n jẹ́ ọ̀kan gbòógì nínú àwọn òǹkọ̀wé tó ń kọ ìwé amúlùdùn tó tún jẹ́ olóṣèlú, Délé Momodu, ohun mà ló ti sọ̀rọ̀ kan èsì tó fi padà sí ọ̀rọ̀ kan eléyìí tí gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Èkìtì sọ, Peter Ayọ̀délé Fáyòṣe, èyí tó wòye tó sì wo sàkọ̀tún tòun ti sàkọ̀sì ìdí pàtàkì tí nǹkan fi dàrú ní orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́ báyìí. Bẹ́ẹ̀ bá gbàgbé, Fáyòṣe ló sọ ọ̀rọ̀ náà lórí ètò kan wípé àwọn èèyàn tó ń fẹ́ ìyàwó rẹpẹtẹ tí wọ́n sì ń bí ọmọ bẹ̀rẹ̀, òun ló ṣokùnfà bí nǹkan ti dàrú tí orílẹ̀-èdè Nàìjíríà ò fara rọ mọ́. Òun ló jẹ́ kí oúnjẹ wọ́n gógó, bẹ́ẹ̀ sì ni ló fà á tí iṣẹ́ ohun òṣì tó fi pọ̀ ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Ṣùgbọ́n Délé Momodu ti wá fi èsì padà fún Ayọ̀délé Fáyòṣe wípé ọ̀rọ̀ náà tó sọ kò sí ọ̀rọ̀ rárá bẹ́ẹ̀. Ó ní àwọn olóṣèlú gangan ní ìṣòro orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n bà orílẹ̀-èdè Nàìjíríà jẹ́. Bẹ́ẹ̀ náà ni Délé Momodu tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀. Ó ní ọ̀rọ̀ tí gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Èkìtì sọ yìí, ó ní ọ̀rọ̀ ọmọdé lásán ni, ẹni tó rí òtítọ́ ọ̀rọ̀ ńlẹ̀ ṣùgbọ́n tó ń sá fún tí ò fẹ́ ṣíṣọ lójú òótọ́ ọ̀rọ̀ ni ọ̀rọ̀ tí Fáyòṣe sọ. Ó ní bá a bá wò ó dáadáa, ó ní àwọn tí wọ́n fẹ́ ìyàwó púpọ̀ tí wọ́n sì ń bí ọmọ bẹ̀rẹ̀ yìí, àwọn gangan ló yẹ ká kíkú iṣẹ́, nítorí pé púpọ̀ nínú wọn pàápàá jù lápá òkè ọya lọ́hùn-ún ni wọ́n máa ń lo àwọn ọmọ àti ìyàwó fún ètò ọ̀gbìn, èyí tó sì jẹ́ kí oúnjẹ kó pọ̀ dáadáa ní apá gúúsù ìwọ̀ oòrùn àti ní apá àríwá tó fi mọ́ gbùngbùn orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní mélòó nínú àwọn olówó, àwọn olóṣèlú tí wọ́n ń kówó náà
tó lè sọ wípé òun fi ra àwọn jìn fún ètò ọ̀gbìn. Ó ní yálà kí wọ́n ṣe èyí ń ṣe ni wọ́n ń kó owó ọ̀hún náà tí wọ́n sì mú àwọn ọmọ wọn ìyàwó wọn kúrò nílẹ̀ yìí lọ sí òkè òkun. Délé Momodu wá ní àwọn olóṣèlú ilẹ̀ yìí gan ló yẹ ká pè ní ọ̀bàyéjẹ́ ọ̀dàlúrú tó bà gbogbo nǹkan jẹ́. Ó ní yàtọ̀ sí ìyàwó kan àti ọmọ tí wọ́n mọ̀ wọ́n mọ́ pé wọ́n fẹ́ àti tí wọ́n bí. Ó ní púpọ̀ nínú àwọn olóṣèlú ilẹ̀ yìí ló jẹ́ wípé àwọn ọ̀rẹ́bìnrin wọn tí wọ́n fẹ́ káàkiri àwọn ìpínlẹ̀ àti lẹ́yìn odi ilẹ̀ yìí ni wọ́n fi bítíbitì owó ilẹ̀ yìí ni wọ́n fi ń bá wọn ṣeré tí wọ́n sì ń ra àwọn ọkọ̀ bọ̀gìnì olówó iyebíye fún àwọn ọ̀rẹ́bìnrin wọn. Ó ní nípa ìdí èyí àwọn olóṣèlú gangan ní ìṣòro orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí Délé Momodu ti sọ. Ó ní kì í ṣe àwọn tó fẹ́ ìyàwó rẹpẹtẹ tí wọ́n sì bí ọmọ rẹpẹtẹ ní ìṣòro ilẹ̀ yìí. Lórí ìwọ́de ìfẹ̀hónúhàn alálàáfíà tí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ní àwọn yóò ṣe ní ọjọ́ kìíní sí ọjọ́ kẹwàá nínú oṣù kẹjọ ọdún tá a wà nù rẹ̀ yìí, ọ̀gá àgbà yányán fún iléeṣẹ́ ọlọ́pàá ní orílẹ̀-èdè wa Nàìjíríà eyín ọ̀gbẹ́ni Ẹgbẹ́tòkun òun ló ti pa láṣẹ báyìí wípé àwọn ọ̀gá lẹ́ka iléeṣẹ́ ọlọ́pàá gbogbo àti ní ìpínlẹ̀ wọ́n gbọ́dọ̀ pèsè ààbò tó péye fún àwọn olùwọ́de ìfẹ̀hónúhàn náà kí àwọn jàǹdùkú àwọn oníṣẹ́ ibi kí wọ́n má ṣe lo àǹfààní ọ̀hún láti ba ìwọ́de ọ̀hún jẹ́. Gẹ́gẹ́ bí Káyọ̀dé Ẹgbẹ́tòkun tó jẹ́ ọ̀gá àgbà fún iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ yìí bó ti pa láṣẹ fún àwọn igbákejì rẹ̀ tá a mọ̀ sí DIG Deputy Inspector General of Police àti àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ olùrànlọ́wọ́ AIG tó fi mọ́ àwọn alámòjútó ọlọ́pàá ní ìpínlẹ̀ kọ̀ọ̀kan àti gbogbo àwọn tí wọ́n wà ní ipò gíga níléeṣẹ́ ọlọ́pàá ní ilẹ̀ yìí ń ló pa láṣẹ wípé fún odidi ọjọ́ 10 ọ̀hún tí wọ́n yà sọ́tọ̀ wípé àwọn ọmọ ilẹ̀ yìí wọn yóò ṣe ìwọ́de wọ́n gbọ́dọ̀ rí dájú wípé wọ́n pèsè ààbò tó péye fún wọn títí di ìgbà tí ìwọ́de ìfẹ̀hónúhàn náà yóò ka ẹsẹ̀ ńlẹ̀. Gẹ́gẹ́ bí ìdáhùn sí ìbéèrè eléyìí tí ọ̀kan nínú àwọn tí wọ́n jẹ́ agbẹjọ́rò ajàfún ẹ̀tọ́ ọmọ ènìyàn èyí tó béèrè lọ́wọ́ ọ̀gá ọlọ́pàá àti iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè wa Nàìjíríà eyín ọ̀gbẹ́ni Ẹ̀bùn Olú Adégbòrúwà SAN èyí tó ní ojúṣe ọlọ́pàá ní láti pèsè ààbò fún àwọn ọmọ Nàìjíríà nítorí wípé ìwọ́de ṣíṣe ó ń bẹ lábẹ́ òfin ó sì wà sí ìbámu sí òfin orílẹ̀-èdè eléyìí tí wọ́n bá ti fẹ́ ṣe o. Báyìí ni ọ̀gá ọlọ́pàá sì ti ní kí wọ́n fi ọkàn balẹ̀ ààbò tó péye yóò wà fún gbogbo àwọn ènìyàn ọ̀hún tí wọ́n bá ń ṣe ìwọ́de. Ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ ká lọ rèé polówó ọjà oògùn aṣaralóore S2 herbal mixture à ń padà bọ̀. látijọ́ aláyé ti dáyé lọ́kọ́ tí ń sọ lówó orí aya tájọṣepọ̀ wọn sì jẹ́ gbádùn òun fa ìfẹ́. Déré ìgbádùn lọ́kọláya bá ti ń bọ́ ságídé kásáyàn ò fàǹfẹ́ láàrin wọn dòní yọ̀bẹ̀kẹ́ tọkọ ò lè gòkè lọ́wọ́ déré tọkọ wa ń ṣe súkẹ́súkẹ́ lórí aya Orísun ló yẹ ká padà sí ká tọ́jú ara wa pẹ̀lú S2 herbal bitters fátẹ̀ kan lẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n ká kó lẹ́gbẹ́ àwọn tí ń bẹ̀bẹ̀ fàyà lórí ibùsùn. S2 herbal bitters 100% herbal tí ò lọ́tì kankan nínú pẹ̀lú ǹtẹ̀ NAFDAC. S2 herbal bitters ilé-iṣẹ́ S2 ultimate holistic spiritual herbal remedy international limited ló ṣe 002 Park Street First Avance Junction Ọ̀lẹ́yọ̀ Ìbàdàn Ọ̀yọ́ State. Ó wà lọ́pọ̀ yanturu ní 1825 Olúyọ̀lé shopping complex New Garage Ìbàdàn. Ẹ ti lè rí rà ní Lasorat Royal Plaza Asunlẹ̀ Junction off Akala Express Ìbàdàn Ọ̀yọ́ State. Fún ìkúnrẹ́rẹ́ àlàyé síwájú sí tàbí tẹ́yìn gan bá fẹ́ jẹ́ alágbàtà fún wa ẹ pè tàbí ká WhatsApp wa lórí +234 704 079 0153 tàbí ká kàn sí +234 806 400 0204. Bákan náà ni ẹ lè kàn sí abroad line wa lórí +353 894 982 845. Ẹ mọ́ gbàgbé wípé ìlera lóògùn ọrọ̀ tó fi já sí wípé ẹ ti lè kàn sí iléeṣẹ́ S2 herbal mixture fún ìtọ́jú àwọn àìsàn míì lóníran bíi ìfúnpá gíga, diabetes, low sperm count, ìdákọ́lẹ̀, arthritis, bone fat, blood cleansing, rheumatism, infertility àti èyíkéyìí àìsàn tó bá ń bá yín fúnra nínú ara. S2 herbal bitters ó dára fún ìgbádùn ọkùnrin àtobìnrin. Ẹ káàbọ̀ padà.
a lérò yìí pé ẹ ti gbọ́ ìpolówó ọjà S2 herbal mixture, oògùn tí wọ́n fi ewé àti egbò ilẹ̀ wa kó jọ. Ó dáa fún ọkùnrin àti fún obìnrin. Ẹ rèé mú tiyín lónìí. Ìròyìn fẹ́lifẹ́li sì ń tẹ̀ sí ọwọ́ iwájú. Ilé-iṣẹ́ tó ń pèsè àkókò ìbáraẹnisọ̀rọ̀, ọ̀kan nínú wọn tó wà ní orílẹ̀-èdè wa Nàìjíríà níbi MTN, àwọn mà ní wọ́n ti ní àlàyé ẹ̀kúnrẹ́rẹ́ tí wọ́n fi ti àwọn ilé-iṣẹ́ àwọn ọ́fíìsì sí wọn pa jákèjádò ní orílẹ̀-èdè Nàìjíríà fún ìdáàbòbò ẹ̀mí àti dúkìá wọn kúrò lọ́wọ́ àwọn jàǹdùkú tó ṣeé ṣe kí wọ́n kọlù wọ́n. Bẹ́ẹ̀ bá gbàgbé, lọ́jọ́ Ajé ọ̀sẹ̀ tá a wà yìí làwọn ọ̀dọ́ kan tínú ń bè ni wọ́n bẹ̀rẹ̀ sí ní kọlù àwọn ilé-iṣẹ́ MTN ọ̀hún látàrí bí wọ́n ṣe gbé igi lé ojú òpó ìbáraẹnisọ̀rọ̀ ìpè wọn, èyí tó sì fa ìbínú fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọlẹ̀ yìí lórí àdójúkọ ìṣòro tí wọ́n ń dojúkọ kó tó di wípé àwọn MTN náà tún gbé tiwọn wọlé o. Báyìí ọ̀pọ̀lọpọ̀ ìkọlù tí àwọn ọ̀dọ́ ọ̀hún ṣe ló ba àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ ọ̀hún ló bà wọ́n lára tó sì ba àwọn dúkìá wọn jẹ́ o. Wọ́n wá ní àwọn tí ń lùgbọ́ ní ìgboro wípé bí ìwọ́de ọ̀hún yóò bá bẹ̀rẹ̀, èyí tí wọ́n fẹ́ ṣe ní orílẹ̀-èdè Nàìjíríà, wọ́n ní ó ṣeé ṣe kó jẹ́ pé ọ̀dọ̀ àwọn MTN àti àwọn tí wọ́n jẹ́ akẹgbẹ́ wọn yòókù ni wọn yóò ti bẹ̀rẹ̀. Ìdí rèé tí iléeṣẹ́ MTN fi sọ wípé àwọn yóò ti àwọn iléeṣẹ́ wọn pa fún ọjọ́ péréte èyí tí wọ́n fẹ́ fi ṣe ìwọ́de kí àwọn ọ̀dọ́ ọ̀hún má ṣe kọlù wọ́n, bẹ́ẹ̀ kí wọ́n má sì ba àwọn irinṣẹ́ wọn jẹ́ o. Wọ́n ní ṣùgbọ́n èyí kò díwọ́ o wípé kí àwọn ènìyàn kí wọ́n má lo àkókò ìbáraẹnisọ̀rọ̀ lórí aago wọn nítorí wípé ohun gbogbo ló ti wà nínú ìlànà. Wọ́n sì tọrọ àforíjì lọ́wọ́ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lórí àwọn ènìyàn tí wọ́n gbégi lé ojú òpó ìpè wọn wípé fún àyípadà àti fún nǹkan tó dáa ni. Ṣùgbọ́n o, wọ́n ní bí ọmọdé bá ti mọ ẹ̀ṣẹ̀ rẹ̀ kì í pẹ́ lórí ìdọ̀bálẹ̀ mọ́, gẹ́gẹ́ bí iléeṣẹ́ MTN bí wọ́n ṣe tọrọ àforíjì lọ́wọ́ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Lákòótán nínú ìròyìn wa fún tòní, gbajúgbajà ọ̀kan nínú àwọn tí wọ́n ń kọrin ní orílẹ̀-èdè wa Nàìjíríà, àgbà ọ̀jẹ̀ tó jẹ́ obìnrin Òyèkà Onwenu, ìyá ọ̀hún ló ti dágbére fún ayé wípé ó dìgbò ṣe ní alẹ́ ọjọ́ Ìṣẹ́gun tí í ṣe 30 ọjọ́ nínú oṣù keje ọdún 2024 tá a wà nínú rẹ̀ yìí. Gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún ti gbé jáde, ìyá ọ̀hún Òyèkà Onwenu ni wọ́n ní ó lọ rèé kọrin níbi ayẹyẹ ọjọ́ ìbí arábìnrin kan tó sì jẹ́ wípé àtibẹ̀ ló ti mú ẹ̀gbẹ́ lọ sílẹ̀ tí wọ́n sì gbé dìgbàdìgbà lọ sí ilé ìwòsàn kó tó di wípé ọlọ́jọ́ ó bá ìyá ọ̀hún ní ilé ìwòsàn náà tó sì dágbére fún ayé lẹ́ni ọdún 72, eyín 72 years èyí tí ìyá náà lò kó tó di pé wọ́n ká ilẹ̀ sùn. Àwọn ẹbí rẹ̀ ni wọ́n bá gbogbo àwọn ọmọ Nàìjíríà ni wọ́n bá wọn sọ̀rọ̀ wípé lótìtọ́ àti lódodo ni Òyèkà Onwenu ló ti dágbére fáyé o. Àwọn olólùfẹ́ rẹ̀ àti àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní bá àwọn olóògbé ọ̀hún, àwọn ẹbí rẹ̀ ni wọ́n ti bá wọn kẹ́dùn tí wọ́n sì ń ṣe ládùúrà wípé iwájú tó dojúkọ yóò da èyí tó fi sílẹ̀ kò ní bàjẹ́. Tó ẹ̀yin ará, kò sí awáyé má lọ, bó ti wùn ká pẹ́ láyé tó, ọjọ́ kan náà ni oníkálukú wa yóò dágbére fún ayé. Ẹ jẹ́ àgbáyé ṣe dáadáa, ohun abáṣe lónìí ìtàn ní bó dọjọ́ ọ̀la. Pé báyìí làlàáfíà bó bá ti ń kọjá abẹ yóò máa di baba ṣé ò sí nǹkan. Ìròyìn tòní kò ní jù báyìí lọ. Títí ojúmọ́ ọ̀la tẹ́ máa láǹfààní láti gbọ́ ọ̀tún ròyìn míì. Ẹ jẹ́ ká ṣe jẹ́jẹ́ o. Fún mi Adénúgà lẹ́nu tó múrò yàn wá sí ojú amóhùnmáwòrán yín. Ire ayọ̀ Ọlọ́run ò ní fi wálẹ̀. Ẹ ṣeun gan. Ìròyìn Feli-feli TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà. Máa wò lóòrèkóòrè.